ìṣẹ̀ṣe Press TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ìṣẹ̀ṣe Press TV náà ni a pè orí ìkànnì yìí. Níbí ìdá ni a ti ń gbé àṣà àti ìṣe wa tí a ti ń jẹ́ kí ó máa yé yín nípa àwọn bí a ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire. Orúkọ mi ni Akọ́ládé Adédípẹ̀. Mo ní atọ́kùn sí bíbà yìí, orúkọ wọn ni. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Omidan Olúwadámilọ́lá Ọmọtanímọ̀wá, atọ́kùn ètò orí ìkànnì ìṣẹ̀ṣe Press TV. Ẹ ṣeun. Lónìí a fẹ́ fi tó yín létí bí a ṣe lọ sí ibi tí wọ́n ti ń ṣe epo tí à ń jẹ tí a fi ń ṣe ọbẹ̀. A máa fi wọ̀nyí pẹ̀lú atọ́kùn bí wọ́n ṣe ń ṣe epo. Ẹ káàbọ̀ sórí ìkànnì ìṣẹ̀ṣe Press TV níbi tí a ó ti máa ṣàlàyé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Tí a bá wá ń sọ nípa ìṣẹ̀ṣe kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ìbílẹ̀ nìkan o. Ó ní ṣe pẹ̀lú àṣà wa, ìṣe wa àti ìhùwàsí wa láwùjọ. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin èèyàn wa, a wà ní ìpínlẹ̀ Oǹdó ní ìlú Bámikẹ́mọ. Ẹ wo igi yìí. Mo lérò pé gbogbo wa ni a mọ orúkọ tí igi yìí ń jẹ́, àmọ́ fún àǹfààní àwa tí ò mọ̀, igi yìí ni wọ́n pè ní igi ọ̀pẹ. Kí wá ni àwọn àǹfààní tó wà lára igi ọ̀pẹ? Ẹ bá mi ká lọ. Ẹ kú iṣẹ́ o. Ṣé ẹ lè bá wa sọ orúkọ yín fún àwọn èèyàn àti iṣẹ́ tẹ̀ ń ṣe? Orúkọ mi ni mo lè sọ kò sí wàhálà. Orúkọ mi ni Juliana Kẹ́hìndé. Àti iṣẹ́ tí ẹ̀ ń ṣe? Iṣẹ́ epo ṣíṣe là ń ṣe. Ẹ ṣé mà. Torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ò tí ì mọ nǹkan tí ibi tí a wà yà bí nǹkan tó ń ṣe tí ò tí ì yé wọn. Kí ni orúkọ ibi tí a wà yìí, ibi tó ti ń ṣe epo yìí? Ẹkù. Òkè, Ẹkù ní orúkọ ibi tí wọ́n ti ń ṣe epo. Ẹ ṣeun mà. Nǹkan tí wọ́n wá ń dúró sínú ẹ̀ yóò dàbí kòtò àbí? Kí ni orúkọ ọbẹ̀? Àdá. Òkè, àdá ni tó dàbí kòtò tí wọ́n dá omi sí ló dà. Nǹkan tó di epo tí ó di pé ó wá di omi, torí bí kinní ṣe wà lójú mi kò dàbí bí pọ̀tọ̀pọ̀tọ̀ ló ṣe rí lójú ti tèmi. Kí ni wọ́n dà sínú àdá tó di tẹ́ fi da omi mọ́ tó wá bá ń pé ká máa fi kinní wọ́n wẹ̀ nínú ẹ̀? Nǹkan tí a dà sínú àdá ni pé igi tí ọ̀pẹ tá a bá ti kọ ẹ̀yìn orí rẹ̀ tá a kó, a ó fi àáké sá. Tá a bá ti sá, a gbé sínú dúrọ́ọ̀mù inú goro, a wá gbé kaná, a kó náà mọ́. Nígbà tá a bá sè tó bá jiná, tá a fọwọ́ kan tá a rí pé ó jiná, a yẹ náà yẹ. A wá fi ẹ̀rọ, a wá fi lọ̀. Nígbà tá a bá wá lọ̀ tán, a wá rù wá sínú inú àdá. Nígbà tá a bá ti rù dé inú àdá, a pọn mi sí, wọ́n á bẹ̀rẹ̀ sí máa fọ̀. Ó dáa, àmọ́ fífọ̀ yẹn ò yé mi. Ṣé ẹ̀yìn yẹn ó dọ̀tí ni lẹ́yìn tẹ́ ẹ sè é lẹ ṣe máa ń fà á bí? Kí ló bá fífọ̀ yẹn wá? Nígbà tá a bá ń fọ̀ yẹ, epo ibẹ̀ á máa jáde. Ohun tó ń jáde níbẹ̀ la máa ń pè ní osú epo. Osú epo. A wá bẹ̀rẹ̀ sí í gbọ́n. A wá máa gbọ́n sínú rọ́bà. A wá máa gbọ́n. Tá a bá ti ń gbọ́n sínú rọ́bà, a ó lọ máa dà sórí iná. Ẹ ti ṣì máa tún ṣe lẹ́ẹ̀kejì. A tún ṣe é bó ṣe wà yìí, a padà tún lọ dà sínú goro padà. Àwa tún ṣe é. Ó dáa, tẹ́ bá ti fọ̀ ọ́ ni osú epo á tó jáde. Á jáde. Kí wá ni ó ń jẹ́ osú epo? Ohun tó ń jẹ́ osú epo lẹ ń wò. Ẹ̀yin ará ilé, osú epo. Òun nìyẹn lẹ ń wò yẹn. Tó dàbí pọ̀tọ̀pọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ má bínú mà o, torí ó ní àwọn tó ń wò mí, èmi gẹ́gẹ́ bí ẹnìkan,
ó ní àwọn nǹkan kan tá a máa ń gbọ́ pé tó bá ń fọ epo ní ẹkù ẹlòmíì tí tọ̀ bá ń gbọ̀n ó lè tọ̀ síbẹ̀ ẹlòmíì tí ó bá ń ṣe menstruation ó lè wọnú epo àwọn nǹkan báyìí ṣé òtítọ́ ni àbí àhesọ ọ̀rọ̀? Àhesọ ọ̀rọ̀ ni ẹni títọ̀ bá ń gbọ̀n torí fún kí ni gbogbo wa là ń jẹ epo tá à ń sè yìí bá a ṣe ń ṣe làwa náà ṣe ń jẹ làwọn ọmọ wa ṣe ń jẹ ẹni títọ̀ bá ń gbọ̀n yóò jáde yóò lọ tọ̀ tó bá tọ̀ tó láǹfààní àti wọnú ẹkù padà ẹni bá ń ṣe menstruation tí wọ́n bá bẹ̀ á sọ pé ara òun ò mọ́ ẹlòmíì là á bẹ̀ kò rọrùn pé kẹ́ni tó ń ṣe menstruation sẹ́mu pé omi yẹn máa ń dà sí wọn lára kò rọrùn pé kẹ́ni tó bá ń ṣe menstruation lọ́wọ́ kó wá máa fọ epo torí ẹ̀gbin ni a sì lè fún àwọn ọmọ ènìyàn ní ìdọ̀tí jẹ. ẹ ṣé mà ẹ̀hún lẹ ti gbọ́ yẹn o mo rí pé mo ṣàkíyèsí pé agbègbè tá a wà yìí kò ní ìmọ́tótó àti wípé omi lọ́tùn omi bí ìgbà pé ìrà ibẹ̀ kò dùn lójú wò dáadáa ṣé báwọn èèyàn bá rí bí wọ́n ṣe kò ní máa dàbí kí ló fà á? nǹkan tó fà á ni pé omi tá à ń gbọ́n láti inú ẹkù yẹn tá à ń gbọ́n jáde òun ló ṣe bẹ́ẹ̀ yẹn tójò bá ti wá rọ̀ tójò bá ti dé nísìnyí á wọ́ gbogbo ìdọ̀tí yẹn dànù á wọ́ dànù tí ò fi ní sí ìdọ̀tí ẹni àwa tá a bá ṣiṣẹ́ náà tá a bá ṣiṣẹ́ tán á mú gbogbo ibi tó yẹ ká gbá á kílẹ̀ gbogbo rẹ̀ á gba tí gbogbo bẹ̀ ó fi mọ́. ẹ ṣé mà ìbéèrè mi lẹ́ẹ̀kan sí i ǹjẹ́ ó tún ní ọ̀nà mìíràn tí a lè gbà nípa fífọ epo ni mo sọ o. ọ̀nà mìíràn wà ṣùgbọ́n epo tí ọ̀nà mìíràn gan wà kò dáa bí eléyìí tí wọ́n ń fi omi fọ̀ yìí torí ọ̀nà mìíràn tó wà yẹn ẹ́jìn ni wọ́n á fi fún epo ẹ́jìn yẹn dẹ̀ ní omi máa ń ṣe lọ̀kọ̀tì kò ní dáa kò ní lógeere kò ní ní ògé ó mọ epo rẹ̀ á dì epo rẹ̀ ò ní ṣe gerege. kò ní dàbí tí ẹ fi ara ìgbélé tá a bá fara tá a pọnmi sí tómi ò tó tá a fomi ṣe yẹn á da epo rẹ̀ á ṣe kìkì ògééré. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ rí wípé àṣà àti ìṣe ilẹ̀ wa ó ní àǹfààní tó wà nínú rẹ̀ yàtọ̀ sí àwọn ohun tí àwọn aláwọ̀ funfun kó wá sí ìlú tí wọ́n ní ọ̀làjú ẹ rí ọ̀nà tí a fi ń ṣepo láyé àtijọ́ ó ní oore tó ń ṣe lára yàtọ̀ sí èyí tí wọ́n ń lo ẹ̀rọ ìgbàlódé fi lọ̀ ẹ ṣé mà mo tún ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan láti béèrè kíní tí wọ́n ń yọ láti ara ẹ̀yìn kí ni orúkọ ẹ̀? ìhá. ẹ ṣé mà lẹ́yìn tí ẹ ti yọ lára ẹ̀yìn ẹ dànù ni àbí ó sì ní ìwúlò tiẹ̀? rárá o a ò dànù a kó síbi tá a ti tóòrùn bá ti pa tá a bá ti fẹ́ ṣe dáná míì tàbí pa fẹ́ dáná nínú ilé gan ìhá yẹn là á máa fi sídìí iná tá a máa fi dáná tá a fi jò mọ́ ẹ̀yìn tá a bá ń sè. ẹ ṣé mà kí ni orúkọ èyí tó wà nùkè? èkùrọ́. èkùrọ́ eléyìí náà kò ní ìwúlò mọ́ àbí? ó ní ìwúlò tó pọ̀ èkùrọ́ yìí á lọ sá sóòrùn ni. lẹ́yìn tí ẹ ti yọ epo lára rẹ̀ yọ epo ìwúlò tún wà fún ìhá tá a bá ti yọ ìhá tán á yọ èkùrọ́ nígbà tá a bá ti yọ èkùrọ́ yìí á lọ sá sóòrùn tí a fi gbẹ tó bá ti gbẹ a máa pa òun náà ni wọ́n tó ń lò fún oríṣiríṣi ọ̀nà mìíràn lẹ́yìn ìyẹn náà omi tó wà nínú àdá yìí ògùnsọ̀ òun la fi máa ṣe ògùnsọ̀ yẹn ni wọ́n ń pè ní lágìdì ìyẹn jẹ́ náà ìdáná náà ní àmọ́ tó ń ta fáwọn tó wà ní gbòòrò gan tí wọ́n fi ń dáná tí wọ́n wá máa ń rà lọ́wọ́ wa. yàtọ̀ sí wípé à ń fi epo ṣe ọbẹ̀ jẹun jẹ́ a tún ní ìwúlò mìíràn tí epo ní ṣe fún wa nílé bóyá a tún lè fi ṣe nǹkan mi yàtọ̀ sí ṣíṣe ọbẹ̀. a fi ń ṣe kẹ́míkà a fi ń da ọṣẹ kẹ́míkà tí wọ́n máa ń tà yẹ ọṣẹ sódà kò la fi máa ń ṣe é bẹ́ẹ̀ ni. a gbọ́ wípé àwọn epo kan wà tí wọn ò kí ń dì ṣé lóòótọ́ ni? lóòótọ́ ni àwọn epo tí kì í dì yẹn àkókò tútù àkókò ọyẹ́ téèyàn bá ṣe ẹyìn nígbà náà ó lè má dì ṣùgbọ́n tí ò bá ti dì yẹn a lè tún ní àwọn nǹkan tá a fi sí tí ó fi dì ìmíì gan a lè gbé omi kaná omi gbígbóná lákòókò ọyẹ́ yẹn a gbé omi sínú àgbá tó bá ti gbóná á dà sí tómi yẹn bá ti lè wò lọ́wọ́ọ́rọ́wọ́. èwo ni ẹjọ́ máa gbá yẹn? dòrò dúrọ́ọ̀mù. dòrò ẹ ṣé mà
Epo tí wọ́n wá ní kò dì yẹn lẹ́yìn tẹ́ bá fi gbogbo nǹkan àwọn mìíràn sí i, ṣé kò ní àléébù tó lè ṣe fún ara? Rárá o, kò sí àléébù tó lè ṣe torí nǹkan tá ń fi sí yẹn nǹkan tí ò lè pànìyàn lára ni, tó lè tún ṣara lóore gan. Irú ìmíì báyìí tá a bá gbé kaná tí wọ́n bá fẹ́ ṣe ẹyìn yẹn lórí iná lákòókò tepo ò dì yẹn, à á lọ ká ìbẹ́pẹ, èso ìbẹ́pẹ, à á kó ṣe, à á sè é pọ̀ mọ́, à á sè é, ewé pín, àwọn nǹkan tí ò le tá a bá dẹ̀ ti sè é, kò sí wàhálà kankan fára nígbà tá a bá ti fọ̀ ọ́. Ẹ ṣé mà, ẹ ṣé mo dúpẹ́ mà. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o, ẹ̀yin èèyàn wa. Àǹfààní tó wà ní ara igi ọ̀pẹ pọ̀. Ẹ ti rí bọ́n ṣe ń gbọ́n àwọn ìdọ̀tí lẹ́yìn tí wọ́n ti yọ kí lẹ porúkọ eléyìí? Òsú orí epo. Àwọn ìdọ̀tí orí ẹ̀ ni wọ́n ń gbọ́n tí wọ́n ń gbọ́n dànù yẹn. Ẹ̀yin èèyàn wa, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ń ṣe ohun tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn. Àwọn nǹkan tí a fi ojú tẹ́ńbẹ́lú yìí ó lè di owó fún wa. Ẹ máa wo igi ọ̀pẹ. Ewé ọ̀pẹ lẹ́yìn tí wọ́n bá sa tó gbẹ, ó ní àǹfààní tó tún lè ṣe fún wa. Ibẹ̀ náà ti ń yọ ìgbálẹ̀, ibẹ̀ náà ti ń yọ ìjábẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣé mo dúpẹ́. Mo ṣàkíyèsí pé bẹ́ẹ̀ ṣe da osù yìí sínú goro. Àwọn ìdọ̀tí kan wà ní abẹ́ ẹ̀. Ṣé gbogbo ìdọ̀tí yẹn náà ló máa parapọ̀ ló máa di epo? Rárá o, ìdọ̀tí tó wà lábẹ́, omi tó wà lábẹ́ rẹ̀ yẹn nígbà tí epo bá ti jiná tá a kó náà sí ní ìsìn tá a kó igi sí tá a sè é tó bá ti jiná báyìí epo á wá sókè. Àwọn omi yẹn àti ìdọ̀tí yẹn á wà nísàlẹ̀. Ìdọ̀tí yẹn ni mo sọ lẹ́ẹ̀kan pé a fi ń ṣe òògùn, a máa fi apẹ̀rẹ̀ gbá a wá di ògùsọ̀, àwa padà máa fi dáná. Ògùsọ̀. Ṣé ǹjẹ́ ẹ lè fi ògùsọ̀ yẹn hàn wá? Òun lẹ ti gbọ́ yẹn o, ẹ já lọ ohun tí ń jẹ́ ògùsọ̀. Àwọn omi tó wà ní abẹ́ osú epo òun ló padà di ògùsọ̀ tí wọ́n fi ń dáná. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa tó ń wò wá. Ṣé ti wá rí wípé àǹfààní ara igi ẹyìn pọ̀, àǹfààní epo pupa náà pọ̀. Lẹ́yìn jíjẹ, a tún ní àwọn àǹfààní lọ́lọ́kan-ò-jọ̀kan tí à ń fi ṣe. Lára igi ọ̀pẹ náà la ti rí èso yìí àbí? Kí wá ni orúkọ Ẹyìn. ẹyìn yìí? Ṣé kí ni iṣẹ́ tí ó wà fún? Òun la máa ń sọ di epo tí a máa ń jẹ. Yàtọ̀ sí epo, ǹjẹ́ ó tún ní nǹkan míì tí a lè fi ṣe? Nǹkan tá a lè fi ṣe pọ̀ torí fún kí ni epo, tá a bá ti mú epo, à á mú èkùrọ́ nínú epo yẹn jáde. Èkùrọ́ tá a bá mú yẹn, tá a bá tún pa á, nǹkan tó wà nínú rẹ̀ a tún fi máa ń ṣe òróró. À á mú àáké à á sá, tá a bá ti sá, àwa yọ́ kúrò nínú ẹ̀gún yẹn, tá a bá ti yọ́ kúrò, là á gbé lọ sórí iná, à á lọ sè é, tá a bá sè é, la fi ń sọ di epo. Ìgbésẹ̀ àkọ́kọ́ rèé. Bẹ́ẹ̀ni. Gbígbé ẹyìn. Bẹ́ẹ̀ni, láti gbé délé tá a bá ti kọ́ lóko, à á sá, àwa yọ gbogbo ẹyìn kúrò nínú ẹ̀gún yẹn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ̀kọ́ lẹ ti kọ́ nípa bí a ti ń ṣe epo àti àwọn àǹfààní tó wà lára àwọn igi ọ̀pẹ. Ẹ má wàá gbàgbé láti máa subscribe sórí Ìṣẹ̀ṣe Press TV láti máa kọ́ ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí, Ìṣẹ̀ṣe Press TV. Àbẹ́ẹ̀ rí i pé ó dùn lárinrin. Mo lérò pé gbogbo wa la ti rí bí a ṣe ń ṣe epo ní ilẹ̀ Yorùbá. A sì ti kọ́ ẹ̀kọ́ nípa ṣíṣe epo ní ayé àtijọ́ àti ní ayé òde òní. Àwọn àǹfààní tó wà ní inú epo tí à ń jẹ ní ayé àtijọ́ àti tí à ń fi ẹ̀rọ ìgbàlódé ṣe. Ẹ ṣeun. A tún máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan mìíràn tí ẹ máa jàǹfààní ní orí ìkànnì. Eléyìí tó jẹ́ àwọn nǹkan ìṣe wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Epo ṣíṣe kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan kọ́ ni wọ́n ti ń ṣe epo níbi a ṣe fi wọ̀nyí o.
ṣùgbọ́n bí a ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá òun ni a fi wọ̀nyí. A tún máa gbé àwọn nǹkan mìíràn wá fún yín láìpẹ́. Ẹ ṣeun, ẹ má gbàgbé o kẹ́ tẹ subscribe button tí ó wà ní abẹ́ fídíò yìí. Ó dàbọ̀. Ìṣẹ̀ṣe Press TV.